ṣé Ọlọ́run ló ń dán ẹ wò àbí wọ́n ló ní àkíyèsí? ọ̀rẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń tàn ara wọn jẹ nínú ayé tí a wà nínú ẹ̀ yìí, tí wọ́n wá gbé ìtànjẹ yẹn tó gbé sórí Ọlọ́run. Kábíyèsí Elédùmarè. ọ̀rẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń parọ́ kiri. Tábìlì lọ́wọ́ eléyìí, Ọlọ́run ń dán wò nínú ìgbéyàwó yìí ni. Tábìlì lọ́wọ́ ẹlòmíì, a ní bóyá Ọlọ́run ń dán wò nínú iṣẹ́ yìí ni. Ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú òbù òun ni wọ́n gbé kárí. Wọ́n ti gbàgbé wípé àwọn kì í ṣe Jóòbù. ọ̀rẹ́, ṣàkíyèsí ohun tí mò ń sọ fún ọ yìí. ṣé Ọlọ́run ń dán wò ni àbí wọn ló tí ì mọ ohun tó yẹ kó mọ̀? tó bá ṣì wà nínú àwọn tí wọ́n wí pé Ọlọ́run ń dán àwọn wò nígbà tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ ohun tó yẹ kí wọ́n gbé tí wọn ò gbé, nígbà tó yẹ kí wọ́n mọ ohun tó yẹ kí wọ́n mọ̀ nípa ayé wọn tí wọn ò mọ̀, dájúdájú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn wọn ò tí ì mọ̀ kankan nípa Ọlọ́run. jẹ́ ìṣàlàyé díẹ̀ fún ọ nípa Ọlọ́run tó dá gbogbo wa. Ọlọ́run ti mọ irú èèyàn tó jẹ́. Ọlọ́run ti mọ irú agbára tó ní. Ọlọ́run ti mọ irú ìhùwàsí rẹ. Ọlọ́run ti mọ ohun tó pọ̀ jù nípa rẹ. Ìwọ ni kò ṣàwárí láti mọ irú èèyàn tó jẹ́. ìdí ẹ̀ tá fi ń ṣe àwọn àlàyé lórí ọ̀rọ̀ ìràwọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé dàìbólíkì ni. Abálájọ tó gbàdúrà tí kò gbà, kì í ṣe pé àdúrà ni kò gbà. Ìwọ ló ṣe ohun tó yẹ kó ṣe, ìwọ ló mọ ohun tó yẹ kó mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àánú ti gbàwẹ̀ my dear. Ọ̀pọ̀lọpọ̀ àánú ti gorí òkè gorí, kì í ṣe pé kò sí agbára ní gbogbo orí òkè tó gùn. Ìwọ ló mọ irú èèyàn tó jẹ́. Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Bó o bá fọ́lọ̀ mi tó o dẹ̀ ń ṣe gbogbo ohun tí mo sọ, wàá rí wípé wàá rí ara rẹ bí ẹ̀dá tuntun. O ò ní máa ríra rẹ bí àtijọ́ mọ́. Má jẹ́ ń tọ̀ ọ́. Mágínẹ̀tì rèé, ìṣó rèé, mágínẹ̀tì tó rèé, òkúta rèé. Ẹ wá gbé òkúta sẹ́gbẹ̀ẹ́ mágínẹ̀tì, ẹni kó mágínẹ̀tì ara mu. If you try it from now till this earth tó máa fi parí, òkúta ò lè ever connect with magnet. Ìṣó lá connect with magnet. ìdí ẹ̀ tá a fi sọ nípa irú ìràwọ̀ tó lè fẹ́ àti irú ìràwọ̀ tẹ́ ilé jọ máa dá nǹkan pọ̀. Nọ́mbà tèmi rè kò yípo padà 08054 35 36 29. ẹ WhatsApp nọ́mbà yẹn wo lórí ọ̀rọ̀ ìràwọ̀. Ọlọ́run fún wa ní ipá àti agbára. Follow, subscribe, share.